بعده كدر قربا وبعد وإعراض وإخبات فكم سرور قد أتى من بعده حزن وكم أتت بعد أحزان مسرة قاموا مدى كانت الدنيا بهم نزها والدهر كالعيد والأوقات أوقات ماتوا وإشنا فهم عاشوا بموتهم ونحن في صور الأحياء أموات ونحن في صور الأحياء أموات. àwọn bàbá wa àgbà Mọ̀lánà Sheikh Ali wọ́n ní ká papọ̀ níye wa pé a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين آمين. بابا والدي أكبر bàbá wa khalifatul adabiyyin wọ́n kí bàbá wa àgbà bàbá wa sẹ́ríkìn mùsùlùmí sẹ́ríkìn ìlọrí gbogbo agbègbè pátápátá alága gbogbo lọ́balọ́ba nípínlẹ̀ Kwara tí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tọ́lọ̀ ń fà sókè lọ́balọ́ba lórílẹ̀‐èdè ayé wọ́n kí wọn ẹja ṣe ṣéwù bá ṣe kí wọ́n ní. شيخ الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. bàbá wa lè kú ọdún bàbá ó yẹ kí bàbá wa Alhaji Àgbà wà ń bí nísìn àmọ́ bá ń ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n wà l'Amẹ́ríkà fún àwọn ètò kanú àwọn ètò tẹ́ gbélé wọn lọ́wọ́. gbogbo jàmáà ló sì yé pé kò wáyé bẹ́ẹ̀ rí kí bàbá ó fojú di ilé álímì. Hayyakumullah. Ọlọ́run ò kò ní wáyé ló sì jẹ́ ó wáyé. Àmín. Bẹ́ẹ̀ ọba fẹ́bẹ̀ fúnra náà kóhun náà ṣe àmín. Àmín. Bàbá ní á kí yín pé ẹ kú ọdún o, ẹ kú ìyèdún. Ẹ̀yin náà nìjẹta tí bàbá wa àgbà Sẹ́ríkí Màlámẹ́rin rìfà sí pé ẹ dálẹ̀. Àná ìjẹrin ìjẹta ìjárún torí wọ́n kọ́ mi wọ́n ní bí ìṣe máa tó nù. Ìjárún jẹrin àjẹta àná òní àti ibi tí ń bọ̀ lọ́hùn náà. Ana mani àwa wà mani àwa ana. نحن روحان حللنا جسدا. Àná òun náà lò ní ìpìlẹ̀ òun náà lò ní. Bàbá kí ẹ kú ọdún. Àlùbáríkà yóò ṣe Ọlọ́run. Tọdún yìí tẹ́ kó wa wá yìí náà, ẹ kó wa wá kárin pẹ́. Àmín. Ẹ sì máa bẹ pẹ̀lú àlàáfíà. Àmín. Ọkùn ara àti fọkànbalẹ̀. Àmín. Àmín. Àtàtàrà bàbá kí gbogbo àwọn ìlú. Pẹ̀lú ìgbà bàbá wa balógun, mọ́gàjí. Àtàtàrà bàbá akí aṣojú gómìnà wa. Àtàtàrà bàbá akí bàbá wa Grand Kadi.
Àkí àtàrà bàbá àkí aṣojú alága wa tẹ̀ní. Àṣeyọ́wù kọ́lọ́hún. Wọ́n jáde nínú ìyá kan náà nu bàbá kan náà. Ó sì gbé wọn ṣaṣáájú lónìí. Táyé Jòkó sojú gómìnà. Kẹ́hìndé Ṣògo dojú alága. Allahu akbar. Ẹ gbọ́dọ̀ ń tóbi. Allahu akbar. Àtàtàrà bàbá àwọn bàbá wa ọgbà. Àwọn àfa bàbá wa imam. Gbogbo ẹ̀yin bàbàrà nínú ìlú akínyìn o. Ẹ̀yin ìyàwó ọlọ́wọ́ bá akínyìn. Ìṣẹ́jú márùn-ún tèmi tí màá lò. Akramakallah. Ọpẹ́ ní bọ́sẹ̀ mi láti gba bàbá ti láwà bí. Ọpẹ́ kí là ń dá àtàtàrà bàbá àkí aṣojú àfáà wa bàbá wa Mudirul Markaz. Adamallahu hayat. Adamallahu hayat. Bàbá wa Dr. Akíyín púpọ̀. Ọ̀pọ̀ tí ń bẹ́sẹ̀ mi ni pé nínú ìlú tá a wà yìí pé ẹ bá dákọ̀ Kwara Ìlọrin ní ń dákọ̀. Pé ẹ bá dákọ̀ Ìlọrin Kwara ní ń dákọ̀ ìkàkà náà ní wa. Allahu akbar. Ní ọmọ ogójì 50 ẹ̀jẹ̀ wí bẹ́ẹ̀ sẹ́yìn sísìn irú oríire tá a ṣe lọ́dún yìí àwa ò fojú rí. Allahu akbar. Àwọn abẹ́rẹ́ ń dé àmọ́ àwa tẹ̀pàkúta lóde ọba. Àwa gbogbo ọjọ́ mẹ́ta Ìlọrin ń sọdún púpọ̀. Ọ̀sẹ̀ kan ní láàmà lọ láàmà bọ̀ àmọ́ wá wo dàṣe. Àmọ́rù dábàá tọdún ìta ṣe yìí. Ọlọ́run fi hàn gbogbo ayé pé bèèyàn bá ń bẹ Ọlọ́run mọ́kù ò lérí ẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Fa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin. وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ. Ìdí ọ̀rọ̀ ń tẹ́lọ̀ ní ibi ọkàn mi lọ́nu. Akramakallah. Ọlọ́run ní oṣù Ọlọ́run ọmọ sinmi ni tí ń bá ti ń wù ọ́ tó ẹ̀ tí ì ṣe fún ọ ni. Máa bẹ̀mí àtáyà tìyẹ́kẹ̀ yèkì títí nǹkan yóò fi tì ọ́ lọ́wọ́. وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ. Ọmọ sinmi ni tí ikú òfin dé wá bọ̀. وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ. Ìwù Ọlọ́run ìwù ànẹ́bì pé ṣàánú mi pẹ̀lú àwọn ọjọ́ mi yìí. Wọ́n ń fara ni mí, àmáṣe Ọlọ́run èdè kò sì yé bẹ́ẹ̀. Allahu akbar. Títí ìjọ tàṣẹ fi dé pé ọwọ́ ajáde náà ni. Ọwọ́ ajáde náà ni. Níjọ́ náà ni ìdẹ̀kùn dé. Bẹ́ẹ̀ náà ni bàbá wa ń bẹ Ọlọ́run pé Ọlọ́run já fẹ́ràn. فَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ. Ọlọ́run jẹ́ a máa ṣọ̀kan. Ọlọ́run tẹnu wá pọ̀ ká máa ṣọ̀kan lórí وَاعْبُدْ dáadáa. رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ. Ní títorí tó fi sára wa, àwọn ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látẹ̀yìn wá bọ̀. Àmọ́ tẹ̀yìn bá rírun tá a rí lọ́dún yìí, gbogbo wa la wá papọ̀ là ń ṣèkan. Là ń ṣọ̀kan, nìrìn iwájọ̀ kan, ẹnu wa papọ̀ aṣọ kan, ìwà papọ̀ ẹnu wa tá à ń fi ń ṣọ̀kan àwọn ká dúpẹ́ kò sí tọ́lọ́run ò lè ṣe. Gbogbo àwọn ànábì Ọlọ́run kó béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run kó ṣe gbogbo ẹ̀ tán. Bọ́lọ̀ ń ṣe wá ṣe yìí, àbá bàbá dúpẹ́. Alhamdulillah. Àbára wa náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn àpèrè wa ṣàkíyèsí pé ẹ dákun ìjìrà àtọ́dún yìí tá à ń ṣe yìí ẹ jẹ́ á máa bá a lọ bẹ́ẹ̀ o. Ààyè ẹ̀yọ̀ kan òun náà táwọn lọ ni pé ó ta'awanu 'ala al-birri wat-taqwa. Wa ta'awanu 'ala al-birri wat-taqwa. Wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Bá a ṣe papọ̀ nínú ìjìrà
bá ṣe papọ̀ sọ bí ọdún yìí. Tá a ṣe lọ yìí. Tínú ẹnì kọ̀ọ̀kan wá ń dùn, tá ń kíra wa, tá ń dì mọ́ra wa. Tó wá já sí pé ẹni tí ò wálé pẹ̀lú yín dùn pé yé òun mísì nǹkan. Bẹ́ẹ̀ náà ni a máa gbé lọ. Bẹ́ẹ̀ náà ni ká máa bá lọ. وتعاونوا على البر والتقوى. Kéèyàn fẹ́ jẹ́ èèyàn, èèyàn fẹ́ jẹ́ èèyàn náà ni. ما شاء الله. Èèyàn yóò máa wùyàn kéèyàn ó jẹ́ èèyàn ni. Ayé tẹ̀ ti di pé kò sẹ́ni tí ò fẹ́ jẹ́ kódẹ̀lẹ̀ Ọlọ́run ọ̀kọ́ mọ́ pé yóò jẹ́. Yóò gbìyànjú náà ó dìjọ́ Ọlọ́run bá. Ibn Qayyim. أكرمك الله. Nínú àwọn àgbà àfáà láyé ni. Ó ní al-arifu la ya'muru bi tarki dunya. لا يأمر الناس بترك الدنيا. La ya'muru an-nasa bi tarki dunya. Ẹni ọba mọ̀ ń pa àṣẹ Ọlọ́run pé kò sí tí ò lè ṣe. La ya'muru an-nasa bi tarki dunya. Tó bá rẹ̀ ni wọ́n fẹ́ jẹ́yàn kò ní sọ pé sími ẹ má wáyé ni mọ́. فإنهم لا يقدرون على تركها. Hum la yaqdiruna ala tarkiha. Torí pé àwọn gan fúnra wọn èèyàn ò lè síjú kò nu ayé yányán kó lòun òwò bẹ̀. Bọ́bá lò ní wáyé yányán ṣe bọ́ jẹun kí ló fi jẹ́ owó ni. الله. O ní rìn ní òhùn bọ́ọ̀bá sí lọ. الله. Ọ̀wọ̀ sọtọ́ dáa náà ni. Ọba lọ mọ́kà owó náà ló tùjọ. Wọ́n èé pààyàn láṣẹ kákájú kò bí ayé yányán. ولكن يأمرهم بترك الذنوب. Ọ̀yáké ìyàmúrò omi mi dárìkì dùnú. Tí wọ́n máa sọ fún yàn ni pé ní ọ̀nà yóò wù tó bá fi wá o bí dárìkì dùnú. Má jẹ́ yìí, má mú ẹsẹ̀ wá. مع إقامتهم على دنياهم. Dídúró tó máa fẹ́nu ayé ni má mú nǹkan tó ṣe pé bọ̀ bá wá rí i ká ọ wàá wò pé níta àwọn wọ́n náà la rí i nísìnyí bò láti yàn yìí. Ọwọ́ ẹlòmíì ti tẹ nǹkan ntọ́ wá wà lọ́wọ́ rẹ ni yóò wá wò pé ní kò sí tàbí ṣùgbọ́n òun ò lè láti bọ̀. أكرمك الله. فترك الدنيا ضئيلة. Ẹlòmíì ti dárẹ̀ lẹ́jọ́ bẹ́ẹ̀. Táǹbá ń wá gíga, táǹbá ń wá ayé, táǹbá ń wá kájí bàbàrà. Kò sí nǹkan kan bí kálukú bá rí ìlú yìí náà ni ó fi. Àmọ́ ká ṣàṣọ́ra lọ́nà tá a fi ní kọlura wa. Tọ́ba wá di lọ́la tí kálukú ò ní wọnú ìtàn pé ìtí sì ń da tẹ́lẹ̀ ìwọ lọ bàjẹ́. لا إله إلا الله. Àrẹ̀rẹ́ ni tí ọmọ wí ní sùpé ṣe báwọn àfáà kan wà tí wọ́n lọ dúró sínú igbó ọ̀dà. Àwọn kan bẹ wọ́n ti ra wọn mọ́lẹ̀ pẹ̀lú náà àwọn afọ́run súdù ọ̀dà. Àmọ́ tárìkù dúnìyà fọ̀fíìlà. Ìmọ̀ bídú wọ ayé rárá káàdì bàbàrà káàdì gbá kádàwó fàdíìlà àwọn àfáàfẹ́ ni o. وترك الذنوب فريضة. Àtàlùkù dùnú bí fàrídà káwá fẹsẹ̀ lẹ̀ ọ̀ràn yẹn lòun. Gbogbo àwọn tá ń pè tí ń dáhùn yìí wọ́n rí là ń fi rí wọn pè. Gbogbo dáadáa tí ń bẹ ń lù kọ̀ọ̀kan afẹ́kọ̀ọ́ wà láàrin tiwa náà ní ó di àṣepọ̀, ní ó di àsọpọ̀, ní ó di àgbìmọ̀ràpọ̀. Gbogbo ń tábà wá rí ká máa gbàgbà lólórí. الله. Láyé ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam. Nígbà náà bí kó wọn kó Mákà tí wọ́n dé Mádínà ní abájò kó wà yí gbogbo ní dàǹkankan sí àfikún ọlọ́dọ̀ ànábì. الله عليه وسلم. Mo fẹ́ lọ bẹ̀rẹ̀ owó báyìí bó ní kí n ṣe. Kọ́dà àwọn tí wọ́n ń dáko, bàbá kan ń dáko ní Mádínà, làbídùn ní máa gbìn. Ó wá ti mú lẹ́mìí pé tóun òun ò ní ládùn làbídùn lọ́dún àfikà ànábì ọ̀jẹ̀ ń bẹ̀. Àkàrẹ́ ni Yorùbá ànábì. بين الناس ما شرفتي نفس ولا ازدهرت أرضا بعمراني. Nínú yìí táwùrù yìí tí ń gbé wá yìí, ó wá gbé wájú ó sí Ọlọ́run. Kìí ṣe tààrà wọn, lórí èké tààrà wọn. Ẹ̀bùn ni, bó ṣe wá gbé kalẹ̀ wájú ó sí Ọlọ́run, ó wá gbé kalẹ̀. Àwọn tó sì jòkó tà náà bì ti mọ̀ pé kò ní dájẹ́ yóò fún wa ń bẹ̀. الله أكبر. Bẹ́ẹ̀ ni àṣẹ ń dùn wá nù ni. Tàǹdìrì tani mí. Tòun ti bẹ́ẹ̀ ṣe àdúpẹ́ ọlọ́wọ́ bá sẹ́yìn lẹ́sàn rẹ̀. Bàbá wọn bá lọ nísìnyí èmi ló yẹ kí n ra sọ tí bàbá ò fi sùn. La ilaha illallah. Èmi ló yẹ kí n ra sọ ẹ wá lọ fún lówó yìí pé owó aṣọ tó rà nù. Bẹ́ẹ̀ ni àwọn tó jòkó tó ń ṣe Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí pé àwọn jẹ́ ń bi làbídùn yìí. Wọ́n bára kan máa ń bọ̀ wá. Ọba ni rahimallahu man yarhamni. Ọlọ́run bá kẹ́ni ọba kẹ́ni. Ànábì wò sùn ó sì gbé gbogbo kìíní ó gbé fún. Bàbá tó sì gbé làbídùn wéè lọ. Irú ìyàwó ni mo fẹ́ jẹ kí ní Ànábì ní kọ́kọ́ fi sẹ́nu. Ọba tó dìde ọlọ́wọ́ lójú ó tó lọ gbé mi wá.
ó tún gbé mi ìdí ó tún gbé tí wọ́n sọ ànábì sì kí ó ń kí wọ́n wá ń sọ̀rọ̀ ọ lọ kánábì ọlọ́wọ́ sí ó ń bára òun túnlé. rahimallahu man yarhamni ọlọ́run bá kẹ́ni ọkẹ́ni. ànábì tó gbé fún. lọ́wọ́lá nígbà tí ó wà á gbé ẹlẹ́ẹ̀kẹta fún ànábì wá kọjú sẹ́yìn báyìí pé àṣà ìlún. لا إله إلا الله أسائل نعم أنباء ṣé sì ń béèrè náà ni àbí eléyìí ń lọ ta ọkọ̀ bí sẹ́yìn ó wí báyìí tòun ti bẹ́ẹ̀ ó gbé fún ọwọ́ adẹ́lẹ̀ kẹta tí ó wà á tún wá lọ gbé dé nìkan wá lọ pé máa gbára rẹ lọ́nà báyìí àwa bẹ́ẹ̀ jẹ kínní. لا إله إلا الله لا تعاون بين الناس ما شرفت نفس ولا زدهرت عند عمراني. bí ọ̀sẹ̀ wá rí máa lọ́bi wá mú làbídù yẹn wá jàjẹ́ ó wá fún gbogbo àwọn ẹni wa bóore òun ṣe ń délẹ̀ ń pin ní kàwá náà kò ní í parẹ́. bàbá kò ní í parẹ́ ọlọ́run kọ̀ọ̀kan dákẹ́yìn ọ̀bọ̀ kan balẹ̀ sí pé ni mo bá dé yìí ọlọ́run gbọ́dọ̀ lọ sí báyìí. tani wọ́n bá wọ́n á ṣe náà الحياة وكسبها وإذا قوة نجاح. kálukọ́ máa wá gíga bẹ́ẹ̀ bá rí gíga náà ẹ kó wá lùmí àmọ́ o if you lose your goal don't lose your sense. subhana rabbika. ربنا عزة عما يصفون وسلام على المرسلين. لا تعافد لك ولا تنسى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.